gbogbo ẹ̀yin tí ẹ wà káàkiri àgbáńlá ayé tẹ́ ń tẹ̀lé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bí ṣe ń lọ, nǹkan kan mo gbé wá fún yín, ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ àbí kẹ́ ẹ má tíì gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń fojú pé Dr. Yunus Toliat Ayélára, Ìmáàmù Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ wọn ní ń dá wùrùwùrù ní mi omi àlàáfíà Ògbómọ̀ṣọ́ lùgbùlùgbù. Ọ̀pọ̀lọpọ̀ ń fojú bẹ́ẹ̀ wò wọ́n. Mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan kan tí mo fẹ́ ṣàlàyé nísìnyí. Ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ tó bá jẹ́ pé irọ́ lọ̀rọ̀ tí mò ń sọ yìí, ìwọ tó bá comment ní comment section, sá sọ kó o sì fi gbogbo ohun tó jẹ́ ìgbésí ayé rẹ kó o fi búra pé irọ́ ni, pé kó rí báyìí kó rí báyìí kó rí báyìí fún ọ. Ẹni Dr. Yunus ní ń da ìlú Ògbómọ̀ṣọ́ rú. Gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ káàkiri àyè tí wọ́n wà, wọ́n dá owó tó súnmọ́ owó tó wọ mílíọ̀nù, 20 mílíọ̀nù láti fi ṣe omi káàkiri. Ẹni tó gbé sórí gan tẹ́ ń pariwo pé kíní kan ìgbà gbogbo owó ẹ̀ tó wà ń bẹ̀ kò jù $1 mílíọ̀nù lọ, tí ṣe 500,000 lédè Gẹ̀ẹ́sì. Wọ́n tún wá ń somi náà lọ, èèyàn tó wá pè rẹ̀ lákọ̀wé. Owó táwọn kan dá, oògùn ara wọn tí wọ́n dá láti fi ṣèlú láǹfààní láti jẹ́ kí ìlú ó tẹ̀síwájú, ó sì bọ́ bẹ́ẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí kó gba àwọn páìpù, àwọn nǹkan tí wọ́n ń lò, ó sì tún jí ó tún kó tà. Ẹ ń bá lọ́rọ̀ tí mò ń sọ irọ́ ni, ẹni kó fi gbogbo ìgbésí ayé ẹ̀ kó fi ṣépè sí. Lára tí ìmáàmù ń jà fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ó fẹ́ kó ṣẹlẹ̀ mọ́sáàsì nù táwọn kan fi sá kúrò lẹ́yìn ìmáàmù tí wọ́n sá lọ sí bí wọ́n sá lọ. Owó táwọn kan dá, omi ara wọn, ẹ̀jẹ̀ ara wọn, ní tí ẹni kẹ́ fi rà kó ṣàǹfààní fún ìlú, ìwọ sì tún kó ń tiẹ̀, ìwọ tó pè rẹ lákọ̀wé, ó sì kó, ó sì lọ gbé tà. Ẹni tá à ń sọ yìí, ibi tọ́rọ̀ yìí ká ẹni tó lọ́rọ̀ gan ládé, wọ́n ti lé kúrò nínú ààfin o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà padà bóyá àná ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà padà pé kó padà sẹ́nu iṣẹ́. Kọ́ mọ́ bá jẹ́ kí káyé mọ́ bá rí ìdí mọ̀rùkúsù tí wọ́n ń ṣe, gbogbo àbòsí tí wọ́n ń ṣe, gbogbo ìbàjẹ́ tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ Ìmáàmù. Káyé mọ́ bá kọ́ mọ́ ìpele náà padà dọ̀tá wọn tí ó mọ̀ sọ gbogbo tí wọ́n ń ṣe nínú ìbẹ̀wọ̀n, kọ́ ìpele ọ̀pá àsọ́bọ̀ta. Ìkànnù. Ẹlẹ́ẹ̀kejì wa ni olóyè Tàrà. Olóyè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lé kúrò nínú ààfin báyìí nísìn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ lé olóyè kan kúrò nínú ààfin pé kó lọ rọ́kúnlé náà. Ẹ̀ṣẹ̀ olóyè ṣẹ̀. Ẹni kó lóye ọ lọ kírun ní yídì ọ̀tẹ̀ tẹ́ ẹ dálẹ̀ láti fi tako Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Toliat Ayélára pé kó lọ kírun lẹ́yìn ìmáàmù tí ìmáàmù tí ò lè ka Fátíhà yanjú. Bàbá yìí wá wò pé òun ti níbi tó máa kírun tẹ́lẹ̀, kódà kò kírun ní yídì tí Dr. Yunus ti kírun fún ẹ̀ tó jẹ́ ti yídì ìlú. Torí pé oríta náírà ni bàbá yìí ti máa kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní AGS, ni bàbá yìí ti máa kírun tí gbogbo wọn náà sì mọ̀. Ṣùgbọ́n àṣàṣà pé wọ́n sáfẹ́ kí ó tẹ̀lé ìfẹ́nú àwọn, kó lè já sí pé gbogbo àwọn olóyè náà o, ẹ̀yin ìmáàmù tí ó ka Fátíhà ni wá o. Ẹ wá ní pé nítorí pé kò kírun níbi tẹ́ ẹ ti fẹ́ kó kírun, ẹ sì ní kó lọ rọ́kúnlé. Kódà àga rẹ̀ wọ́n ti gbé kúrò nínú ààfin bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Olóyè Tàrà àbò ní Tàrà ní ń pe olóyè nǹkan lọ́wọ́ ṣàṣàánú. Ẹ gbọ́ sọ yóò rí bẹ́ẹ̀. Ṣé bí èèyàn ṣe máa darí ìlú nù? Ṣé bí èèyàn ṣe darí ìlú nù? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń ta. Ọkùnrin kan téyìn ẹ̀ ti gangan báyìí tí wọ́n sábà wá sábẹ́ kìíní báyìí, ṣé lè náà dáa? Ẹ wá ní adákẹ́ ká mọ́ sọ̀rọ̀. Ṣé ká dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ kẹ́ ẹ mọ́ fi náà ta àwọn aláìṣẹ̀ torí ìfẹ́ inú yín? Ojú ọmọ Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ọ̀rọ̀ náà tó ń bọ̀, kò jù bá ń lọ, ó dàbọ̀.